Ilé mo dé nítorí adé mo bọ̀ nítorò abọ̀. Àṣàmú kọ́rì ọmọ ajẹjà bí onígèrè ọmọ kò bẹja nígèrè ó bá gèrè jẹ́ ó bẹja nígèrè ó tún gèrè ṣe. Ilé ajẹjà nílé bàbá mi lójúde Olúyọ̀lé nígboro Ìbàdàn mẹ́jà wọ́n jáde kára wájú lẹ́rú. Ìbàdàn lóòjọ́ ìlú ìbùkúnlé olódòdó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lójú ológun. Àbíjọkòtò ogóṣù mẹ́fà ní alárọ̀ ògbọ́dọ̀ rẹ̀ ṣòkòtò ògbọ́dọ̀ sọ́nù. Ọmọ tààrẹ fọ̀rẹ́ ọmọ ẹgbẹ̀jì owó ọmọ àìjírí létí ìjókòó owó kọ bí òwú àwọn ọmọ ẹlòmíràn. Ọlọ́mi jáì àwòdì mírèbà olórèrè yẹ ẹyẹ òkú ẹyẹ ń bẹ láàyè. Nǹkan tí mò ń ṣe púpọ̀ bá ṣe ń dá sí èrò ètò Yorùbá pọ́nbélé bẹ́ẹ̀ náà ni a tún dá sí ìdánilẹ́kọ̀ọ́ lórí ìmọ̀ ẹ̀rọ pàápàá fún àwọn tí wọ́n fẹ́ kí ọ̀nà àti gbàríṣẹ́ wọn kó gún gọ́gọ́ sí. A máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ lórí bá ṣe ń lo ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà láti ya àwòrán engineering tí wọ́n ń pè ní ìmọ̀ ẹ̀rọ. A máa ń kọ́ àwọn èèyàn bó ṣe ń lò a sì máa ń sọ wọ́n di ẹni tí ó ṣe rà lọ́wọ́n ní ibi iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ. Eléyìí à ń ṣe gbogbo ẹ̀yin tí bá nífẹ̀ẹ́ sí láti kọ́ ìmọ̀ AutoCAD, PTMS, piping design and drafting. Ẹ kàn sí wa lórí ẹ̀rọ ayélujára ẹ kàn sí wa lórí ẹ̀rọ alágbèéká wa 08167939582 lórí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ nìyẹn. Ṣùgbọ́n eléyìí tí à ń ṣe láti fi kó ipa tiwa níbi ìmọ̀ Yorùbá òun náà ni èyí tí à ń ṣe yìí. Lónìí ọ̀rọ̀ tàbí òwe Yorùbá tó ní ṣe pẹ̀lú ikú ni a ó máa gbé yẹ̀wò. Mo gbìyànjú láti kọ bí mélòó kan sílẹ̀ bóyá mo tún rí díẹ̀ sí kí n tó parí ètò lénìí. Ẹ má pè mọ́ pẹ́ ìrètí mo kò lọ́nà ìjẹun wá. Àkọ́kọ́ ni bí a bá kú làádèrè èèyàn sùn láàyè. Bí a bá kú làádèrè èèyàn sùn láàyè. Ìkejì bí iná bá kú a fi eérú bojú. Wọ́n máa ń kápọ̀ pẹ̀lú bí ọ̀gẹ̀dẹ̀ bá kú a fi ọmọ rẹ̀ rọ́pò. Ikú rè. Bí a bá kú ọmọ ẹni ní jogún ẹni òun náà ní ikú nínú. Láì kú ẹ̀kìrì a kì í fi awọ ìgbẹ́ pẹ̀dùn. A tún máa pé èèyàn tó fa agilítí tó fi ṣògùn ẹ̀kú. Bí agilítí ò bá kú bó la ṣe fi awọ ẹ̀ ṣe ògùn ẹ̀kú. Wọ́n ní ikú tí ó pa ọdẹ ń bẹ nínú apó èyí tí ó pa àgbẹ̀ ń bẹ lọ́rùn ebè. Ìmí tó tún jẹ mọ́ ọ náà ni pé à ń gba òròmọdìẹ lọ́wọ́ ọkú ó ní kí wọ́n gbé òun lọ sí kòtà. Tẹ́yìn náà bá mọ òwe àbí àṣàyàn ọ̀rọ̀ Yorùbá mìíràn tó ní ṣe pẹ̀lú ikú, gbogbo aládágbádá kú, kò sẹ́ni tí ò ní kú, ọmọdé á kú, àgbà á kú, olówó á kú, tálíkà á kú, ẹ̀kúnnà á kú. Nínú àwọn ohun tó máa ń jáde nínú àwọn ìlú sákárà ilẹ̀ Yorùbá ni àwọn ọ̀rọ̀ yìí náà máa ń wà. So ẹni tẹ́yìn náà bá mọ òwe àbí àṣàyàn Yorùbá tó ní ṣe pẹ̀lú ikú, ẹ fi sí ibi àkọmọ̀ náà kọ́mẹ̀ntì yín kí ẹ bá share, kí ẹ bá like, kí ẹ bá subscribe. Láìlólú ìjìrẹ́ òun ni wọ́n lójú orogún ìjì ọ̀rọ̀ lójú òye ẹ̀yìn rẹ̀ bàbá ẹ̀ lójú Olúyọ̀lé. A nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. A nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Àwọn aláwọn rí èyí lẹ́yìn máa bá ó dàbọ̀.